fún àǹfààní ìwọ tó bá wà nínú bondage tó jẹ́ sí wípé kò sí ní tó dáwọ́lé òkí láṣeyọrí. bọ́ ọ bá débì kan láàárọ̀ bí wọ́n bá nífẹ̀ẹ́ rẹ láàárọ̀ wọ́n padà kórìíra ẹ lálẹ́. gbogbo ibi tó yẹ kí wo ti ráàánú gbà ó máa ń difficult fún ẹ. ìwọ ló ní àṣírí tí mo fẹ́ yọ̀ǹda yìí. perfume 7 power ni mo mú lọ́wọ́ yìí wọ́n á máa pè ní 7 spiritual perfume ni o kì í ṣe ordinary perfume níwọ̀ tó bá mọ̀. sọ́rí ní tí mo dẹ̀ fẹ́ yọ̀ǹda fún ilé ni wàláhì ètò àdúrà ni ṣùgbọ́n wọ́n tó bá láǹfààní àti ṣe bí mo ti fẹ́ kó o ṣe yìí bó o ní bọ́ nínú òde ayé tó wà irọ́ ní bẹ́ńbẹ́. ọlọ́run ọba kọ ìgbìyànjú bí o bá ti lòdì sófin rẹ̀ ọlọ́run ní man jahada fina lanahdiyannahu sublana. gbogbo ẹni ọ̀nà bá dàrú mọ́ lọ́wọ́ tó bá ṣàdúrà tó ṣe gbìyànjú àwọn ọlọ́run fọ̀nà mọ́ ọ̀nà lọ́ dàrú mọ́wọ́ náà lọ́wọ́ ló ṣe láṣeyọrí kò bá dákó gbìyànjú tí mo fẹ́ yọ̀ǹda yìí. lọ́ọ̀lì ra perfume 7 power ó ní 1000 naira àbó ní 15 àbó ní 2000 naira bí wọ́n ti ń ta náà nìyẹn. bọ́ ọ bá ti rà sórí ìwọ tó o bá wà níbi tó ti lè rí ewé méjèèjì tí mo fẹ́ dárúkọ yìí gbìyànjú kó wá. ìwọ tó bá sì wà níbi tó o ti lè rí ewé méjèèjì yìí wọ́n má wulẹ̀ wá ewé kàn sí àdúrà yìí sí bí mo ti fẹ́ kó o ṣe. sórí ìwọ tó bá lè rí ewé méjèèjì yìí síwájú kó o tó ṣe àdúrà sí. ewé alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní ewé àbámọ̀dá. wàá wá mú ewé yẹn wàá jù sínú perfume. ewé ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní ewé àjẹ́òbàlé òun lélẹ̀. ewé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè ní ewé àjẹ́òbàlé. wọ́n náà gbogbo kan tí wọ́n pè wọ́n ní àjẹ́òbàlé wallahi bí wọ́n náà bá lò bí mo ti fẹ́ kó o lóye àjẹ́ kan ò ní ẹ fi ṣe kankan mọ́. bí wọ́n bá sọ pé àwọn fẹ́ ṣe ẹ́ láburú wọn kàn gbáko lọ́dọ̀ ọlọ́run. ewé àjẹ́òbàlé yìí wá wá ẹyọ kan tiẹ̀ náà wá jù sínú perfume yẹn. bọ́ bá ti jù sínú ẹ̀ wá sí perfume yẹn sílẹ̀ kó wá ṣe àdúrà yìí sí fún odidi ọjọ́ 7. ìwọ tó o bá sì láǹfààní àti rí ewé yìí má dààmú ara ẹ ìwọ kan ra perfume yẹn kó dẹ̀ ṣàdúrà yìí sí fọjọ́ 7. kí làdúrà náà wabatilu makanu yamalun wabatilu makanu yamalun wabatilu makanu yamalun wọ́n wá sí 111 lójoojúmọ́ fọjọ́ 7 bẹ́ẹ̀. lẹ́yìn ọjọ́ 7 bẹ̀rẹ̀ sí ní máa ta perfume yìí sínú omi tí wàá máa fi wẹ̀ láàárọ̀ àbí lálẹ́ láàárọ̀ àbí ní alẹ́ tó bá wù ẹ́ ló fi sanra nù tó bá wù ẹ́ lè lo kẹ̀kẹ́ kó o fi wẹ̀ kó o gbogbo ara ẹnu dáadáa bi'idhnillahi ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá ọba lò bí mo ti ṣàlàyé fún èyí gbogbo ìdè tó wà lára rẹ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní máa já ìdè náà kúrò. gbogbo tí ó jẹ́ kí wọn náà láṣeyọrí òpin dé bá nìyẹn. bá mi láìkì fídíò yìí kó bá mi share rẹ̀ kẹ́lómi ọjà àǹfààní ẹ̀. má gbàgbé kì í ṣe dandan ni kó wá ìwé yìí ṣùgbọ́n wọ́n tó o bá lè rí ọ́ dáa púpọ̀ kó wá kó sì lò ó ọlọ́run ó gbàdúrà rẹ̀ yóò gbàdúrà tèmi náà ọlá Al-Qur'an